bẹ́ẹ̀ jẹ́ káwọn èèyàn wọlé ọ̀rọ̀ ńlá la fẹ́ sọ ọ̀rọ̀ tó lù mọ́ ìjínigbé nílẹ̀ káàrọ̀ òjìrè lónìí ọ̀rọ̀ ńlá ni o ṣé ẹ ti gbọ́ ẹ ti gbọ́dọ̀ gbọ́ ní palace Emir nílọrin wọ́n jiyàn 10 gbé ẹ ti wá rí i pé àìlásọ lọ́rùn pàràká ó ti tó àpérò fọ́mọ eriwo ń bá àwọn bàbá wa lọ wọ́n bọ̀ wọ́n ní tẹrú tọmọ ní péjọ sin eégún àtẹ̀wé àtàgbà ní sẹrúsìn fún Ṣàngó ẹni ẹlẹ́ni ní pakó bọ̀gún àṣẹwélé èèyàn àtàtà ní ròpa kàlá sọ ó túmọ̀ sí pé gbogbo aláàjọ ṣe kínní yìí o and the earlier the better tá a bá fèsì reality the earlier the better tá a fojú ṣe wálẹ̀ fẹ́ lòmíì ṣe òun láàfin rí kínní ọ̀hún ṣe o kòrún ní ó ń dò yìí ká ni o kò dé ó ti dé already o ó ti wà lẹ́ẹ̀kúlé wa o ìpínlẹ̀ Kwara yìí ó dàbí pé ń ná síjúlé torí pòǹdẹ̀ ló wà nípínlẹ̀ ló wà ní bọ́dà ìlú mélòó ni Kwara wà ní bọ́dà ẹ̀ ó wà ní bọ́dà ìpínlẹ̀ 4 Kwara wà ní bọ́dà ìpínlẹ̀ Ọ̀ṣun ó wà ní bọ́dà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wà ní bọ́dà ìpínlẹ̀ Èkìtì ó dẹ̀ wà ní bọ́dà ìpínlẹ̀ Niger ṣe rí i pé oríṣiríṣi ọ̀nà làwọn agbésùnmọ̀mí lè gbà wọbẹ̀ ẹ̀ ń bá wá ní ọ̀kan tí ń sọ jìká ẹ̀ bá ń sọ fún un pé Ọlọ́run sì ní jọ́ kàn wọ́n náà ṣùgbọ́n eléyìí tó délẹ̀ yìí kí wọ́n jájọ pàtọ̀pọ̀ kó lè bá àhó ṣùkùṣùkù bá a bá tọ̀ sójú ọ̀nà kan yóò dunlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti ń gbé ìgbésẹ̀ lórí ètò ààbò tó mẹ́hẹ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ìró ẹkùn security network has come to stay àwọn èèyàn dẹ̀ ti ń darapọ̀ àwọn tó já kíkanjú àkí ọmọ tí wọ́n mọ̀ pa wọ́n láyà kì í ṣe bí irú èmi ò láyà o pé wọ́n jiyàn 10 gbé wọ́n wá jiyàn 10 gbé gangan kọ́ ni news ibẹ̀ ní palace Emir nílọrin mo á ní Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ àwòràwò ni ọmọ ilé náà lọ wálé àwọn Fúlàní náà jiyàn gbé àwọn Fúlàní náà wọ́n tún jí kó yìí àti wàá mú kó àwọn tán jí kó Mr. Tunde Okoli God bless you sir kọ́kọ́ kí mi káàbọ̀ pẹ̀lú sticker mi ò ní wáyé tí mi ní wá ọtí so ẹ̀yin tẹ́ wà lórí YouTube bàbá yẹn share program ẹ jẹ́ káwọn èèyàn kan wọlé bad news from Nigeria everyday God bless you kò sí ìròyìn ayọ̀ rí mi ò rí ìròyìn ayọ̀ Nàìjíríà rí kò sí ìròyìn ayọ̀ bó ló ti rí kọ́lọ́ ọjà máa gbọ́ ìròyìn ayọ̀ mo ti fetí mi gbọ́ re mo ti fojú mi ríre mo ti fọwọ́ mi gbáre mú ire òní tán lọ́wọ́ mi ire ayé mi ti dé bẹ́jú wa lọ́kọ̀ ńgbà náà ire ayé mi yá ire ayé mi ti dé ire ayé mi yá ire ayé mi ti dé ohun tí mò ń wojú Ọlọ́run ó ti tó mi lọ́wọ́ físà London àti Amẹ́ríkà ó ti wá mi wá sílé ire ayé mi yá ire ayé mi ti dé ire ayé mi yá ire ayé mi ti dé àǹtí mò ń wojú Ọlọ́run ó ti tó mi lọ́wọ́ visa London àti Amẹ́ríkà ó ti wá mi wá sílé God bless you sir God bless you ma ẹ káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé mi ní wáìtì o mi ní wáìtì Ọlọ́run ní fi wá wọn ra wa o àjọ pẹ́ bí mo pẹ́ ṣe ń pẹ́ ó dẹ̀ jẹ́ kí bó ti wò ká pẹ́ tó náà á padà lọlé nínú sàárè náà nílé wa jàre gbogbo èyí jẹ́ kílé ayé ọ̀hún kó nítumọ̀ dàbí aláràmọ́ ń bàbá ti rántí pé bó ti wù ká pẹ́ láyé tó á pẹ̀ lọ́rùn jù bẹ́ẹ̀ lọ. so ẹ dákun torí ọlọ́ ẹ bá mi gbé àwọn èèyàn wọlé ẹ dákun ẹ bá mi pa àwọn èèyàn mi wọlé God bless you sir God bless you ma. mẹ́rin wáyé tí o àti Facebook àti YouTube ni mo wà lónìí o
now àwọn ìwo ló mú bandit wá ìyẹn gangan lè tó tí mo fẹ́ ṣe lónìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀nà tí wọ́n gbà mú wá from horse's mouth àwọn tó bẹ̀rẹ̀ rẹ̀ gangan náà ni wọ́n sọ̀rọ̀ o ètò tí mo fẹ́ wá ṣe lónìí tẹ́lẹ̀ nù kí n tó gbọ́ ti ìpínlẹ̀ Kwara yìí Ọlọ́run dáríjì mi èmi rò pé Emir àgàn wọn jí gbé ni ló burú mbẹ̀ wọ́n palẹ̀ tí wọ́n pa mọ́ kí wọ́n pa mọ́ kí wọ́n palẹ̀ Emir àmọ́ ẹ̀yin tẹ́ bá jọmọ̀ lọ́rin ní tó bá wù ẹ́ ṣe fún mi wọ́n bá gbé Emir yóò fi dùn ni yes kò clear dáadáa ẹ bá ń dọ́gbọ́n sún dáta o ọ̀fọ̀gbọ́n ni o tó bá ti ṣéèkì láìfù ti jẹ́ o àyà mi sì ń já ó wà ní àbí bí bẹ́ẹ̀ kọ́ àbátí ọ̀là bá darí rẹ lọ ẹ má bínú ẹ̀yin èèyàn mi fi ń ṣeré o ẹ má bínú torí Ọlọ́run ṣé gọ́vnà lílé tó wà ní Kwara gọ́vnà gan ló yẹ kán gbé lọ mi ò sọ́rí láti sọ òmò fọlọ́n búra mi sọ́rí láti sọ tán bá gbé Emir lọ yóò dùn ni you go sweet pa hey who is Emir Emir tó yẹ kán palẹ̀ ẹ̀ mọ́ alright mo kí ẹ̀yin ìyá àti bàbá mi káàbọ̀ ṣé ẹ̀ tún ní sọ pé ọ̀rọ̀ bandit la tún wá sọ ó tó sọ o dáàdì mi kan comment síbẹ̀ lẹ́ẹ̀kan pé kò síròyìn gidi láti Nàìjíríà ẹ̀yin tẹ́ wà lábúrọ̀dù ọkàn yín gan ọ̀balẹ̀ tó ti wá àwọn ọkàn wa tún balẹ̀ ju tọ̀dọ̀ yín lọ bẹ́ẹ̀ bá ti bí iṣẹ́ òòjọ́ yín dé kí ló tún ṣẹlẹ̀ Nàìjíríà lónìí o ntẹ̀ ń bá bọ̀ nù ẹja tó ń gbọ́n tó tún ṣẹlẹ̀ Nàìjíríà lónìí o ẹ̀ tún pe family ẹ̀ tún para àtọ̀ rẹ̀ bó o ní sẹ́ sẹ́ẹ̀fù wàláì gbogbo àwọn tó wà lábúrọ̀dù bọ́n ṣe máa ń ṣe lójoojúmọ́ nù sẹ́ sẹ́ẹ̀fù ẹ̀mọ́ mi kìíní sẹ́ sẹ́ẹ̀fù dáàdi kìíní wọ́n ní ẹ má jáde o àwọn tó wà lábúrọ̀dù wọ́n tó máa ń gbọ́ news jẹ́ tó wà nílé gan lọ so lágbára Ọlọ́run àwa náà ó níròyìn ayọ̀ lọ́jọ́ kan lágbára Ọlọ́run torí bí ìlú òdùn tó di òrójú kò síbi táti rọmọ tálákà tí ó ròde ẹmu bàbá ń sọ pé kò ní í da ń bá wa láwa nú ẹ̀ àwa ní ìsìn àríbi lọ dáàdì mi kan pè ní jẹta wọn ní lágbára Ọlọ́run èmi náà lè wá sí Amẹ́ríkà mo sàmí o bóyá tó bá ti dínwó tó sì ń wojú mi òótọ́ bó bá ti dínwó tí ìbá ti so ní mílíọ̀nù tó gbọ́mọpọ̀n tó bá ti jẹ́lẹ̀ tó gbọ́mọpọ̀n ẹ jẹ́ máa fi wá nǹkan ta Nàìjíríà ẹ jẹ́ máa fi wá nǹkan ta Nàìjíríà kí má wulẹ̀ wá èmi Amẹ́ríkà Trump ó tún máa halẹ̀ mọ́ mi kọ́ ló ń kọ̀ ya Trump kọ́ ló ń kọ̀ bàbẹ́ ìmìlẹ̀ nìkan máa fi kámẹ́rà halẹ̀ mọ́ ìrọ̀ o ẹ jẹ́ ń dúró Nàìjíríà ó gbolé ọgbọ̀lẹ́ ẹ jẹ́ àjọ máa rọ̀ mọ́ Ọlọ́run nìjẹ́ jí wa gbé Amẹ́ríkà bọ́ọ̀ fẹ́ lọ ní ìsìn wa ní ó ní 10 million ó ní 15 million 15 million tó ti tó èèyàn sórí eré Nàìjíríà tí ìsìn pé mo fẹ́ kẹ́rú kọ́ mọ wá having said that gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lágbára Ọlọ́run ẹ kò rí òkú wálé o wọn ò ní fòkú yín ránṣẹ́ sílé ẹ ní délé bábànú jẹ́ lágbára Ọlọ́run gbogbo ń tẹ́ lọ sí lọ́ọ̀lẹ́ máa rí ṣe ní dáadáa lágbára Ọlọ́run we love you because báwọn èèyàn mi ti ń bẹ ní Nàìjíríà ò bá mọ̀ èmi mọ̀ wípé ọlá tètè géré ńlá láǹgbá fi mọ̀ mi lágbàdá ọlá àsọlégún jẹ ọlá tíyín la fi ń mílẹ̀ yìí mo fọlọ́n búra either directly or indirectly
ọlá yín la fi ń mí ọlá náà ò ní gbẹ o lágbára Ọlọ́run. Mr. Túndé Òkóòlì wọ́n ti ra sticker fún mi sẹ́ńtọ́ wà Nàìjíríà ni ó ra sticker ń gbo rascality ni àìmọye tó wà Nàìjíríà tí ó mọ̀ mi lójú bá pé ẹ ra sticker fún mi o àfi ń ra data o àfi ń repo sí jẹrìtọ̀ o ìgbàdógójọ mọ̀ ra rascality mọ́tò rẹ̀ tó fẹ́ ra gẹ́gẹ́ mọ̀ rí sùn dànù bú Nàìjíríà Yorùbá a ṣe tánà díjú nǹkan mi lọ. Ṣé chájà ò wọ́ kínní ni ẹ gbà wá o. So ìròyìn tí mo rí ó bà mí lẹ́rù o kò sì tún bà mí lẹ́rù torí ibi tó ti ṣẹlẹ̀ Ọlọ́run dáríjì mi Ọlọ́run dáríjì mi Ọlọ́run astagafurulai o astagafurulai o astagafurulai o torí pé Ìlọrin ìlú wa ní o tí Yorùbá ò bá ti sínú àwọn tán jí gbé Ọlọ́run dáríjì mi èèyàn làwọn tán bá jí gbé náà o but tí Yorùbá ò bá ti sí ń bẹ̀ sorry. Gunmen abduct 10 men, 10 from Emir's palace in Kwara. Barely 48 hours after 3 worshippers were apaying and 15 others abducted at a prayer ground in the Ekiti local government area of Kwara State. Gunmen have kidnapped another 10 people from the Ashikira Emir's palace in Barutin local government of the state. So kì í ṣe Emir ti Ìlọrin gangan ni wọ́n fẹ́ jí gbé Emir Barutin ni. All right so now tìpínlẹ̀ Èkìtì yẹn wọ́n fẹjọ́ ẹ̀ lọ̀ mí àwọn tó wà ń bẹ̀ pè mí níbi tí wọ́n ti pa pásítọ̀ bóyá pásítọ̀ méjì wọ́n pa ṣùgbọ́n pásítọ̀ Arẹ́gbẹ́ làwa mọ̀ tí wọ́n pa ẹni tá a mọ̀ dáadáa ni. So lára àwọn tí wọ́n wà ń bẹ̀ wọ́n wá pè mí wọ́n dẹ̀ ṣàlàyé fún mi ọ̀dà èmi ń tèmi èmi ò kì í fẹ́ mú ìròyìn òfegè wá báyìí èèyàn mi mo wá ní àwọn tí wọ́n wà ń bẹ̀ ńgbà tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ńkọ́ wọ́n ní wọ́n wà ọ̀dà ẹ jẹ́ n bá kan nínú wọn sọ̀rọ̀ kó ṣàlàyé bó ṣe ṣẹlẹ̀ gangan because lọ́jọ́ yẹn wọ́n ní wọ́n sọ pé káwọn mú bóyá wọ́n ní káwọn mú 15 million wá wọ́n ti wá rí bóyá 8 million or 9 million wọ́n wá ní kán kó yẹn wá wọ́n kó lọ wọn wá release àwọn èèyàn yẹn wọ́n wá ní kán tó lọ́ mọ́ dáwó sí i so ìgbà tán ṣàlàyé fún mi mo record explanation yẹn ṣùgbọ́n ni yẹn wá ní kí n dúró ọba ìlú yẹn o àwọn máa bá wọn sọ̀rọ̀ ok mo wá béèrè lọ́wọ́ wọn èmi tiẹ̀ múra láti ṣe program lálẹ́ ẹjọ́ náà lórí ẹ̀ so mo wá ní ọba tẹ́lẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀ tí bá wọn sọ̀rọ̀ tán wọ́n wá ní kí n ní sùúrù mo rí i pé wọn ò fẹ́ sọ nǹkan kan pẹ̀ mọ́ lọ́jìkì dẹ̀ ni kí ni lọ́jìkì tán lò ò ní wípé possibly ẹ̀rù lè máa ba àwọn bàbá yẹn pé táwọn bá ti sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn ajínigbé yẹn máa bínú kán máa lọ sàwọn èèyàn wọn ń jàmbá orí wọn pé wọn mọ nǹkan tó ń ṣe so ìdí tí ọ̀dẹ̀ jẹ́ kémi náà sọ̀rọ̀ nípa ẹ̀ nìyẹn kó má dàbí ẹni pé mo bà existing protocol jẹ́ mo wá lọ fi tọ̀dọ̀ mi mo wá lọ fi ba yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ́ reason nìyẹn tèmi náà fi sọ̀rọ̀ nípa ẹ̀ mọ̀ láti ìgbà náà wọn ò tí ì pè mí pé wọ́n ti ráwọn èèyàn yẹn gbà padà kọ́lọ̀ ó ṣe wọ́n ní rírí kí tìpínlẹ̀ Ọ̀yọ́ tó ṣẹlẹ̀. All right, in a statement Adétóun Èjìrè Adéyẹmí, spokesperson of the Kwara Police Command, said the government attacked the palace and the Yashikra police station simultaneously around 2 a.m. on Monday. Ìdájí òní wọ́n tún lọ kọlù wọn lóru. He said, and I quote, "The armed criminals in a coordinated and desperate assault at about 2 hours
simultaneously attacked the Yashikra Police Divisional Headquarters and the palace of the Emir of Yashikra. During the attack, part of the palace was set ablaze. Wọ́n dáná sun palace, while 10 people were abducted and taken to an unknown destination. Báwọn onísùnmọ̀mí ṣe ń sọsẹ́, òun ni pé wọ́n á wá bí ìgbà tí àṣà bá fẹ́ gbọ́mọ díẹ̀. Ẹ̀mọ̀ pásá yẹn ó ti wà lókè, yóò ti mọ̀ sọ àwọn bí ẹni tó bá ríran tójú ẹ̀ sharp bí irú tèmi. Wọ́n máa ń sọ wípé a ní eagle eyes. Àzìn tí ń bá wo wájú lọ sàkún, mo ti calculate tí ń bẹ́ẹ̀ mo ti mọ gbogbo tí ń bẹ́ẹ̀. Màá gbójú kò bí ẹni pé mi ò rí nǹkan kan. So wọ́n máa ń sọ pé a ní eagle eyes. Ó jẹ́ kí n mọ̀ wípé ojú gidi lójú àṣà, ojú tó rí nǹkan tó rìn jìnnà. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn pípù yìí ṣe ń ṣe. Wọ́n á ti rá bàbà, wọ́n ó ti fi mú fẹ́lẹ̀, wọ́n ó ti mọ̀gbà tẹ́ máa ṣàṣùnára. Wọ́n kàn wọlé wí, wọ́n dẹ̀kun tí wọ́n kò, wọ́n sì tún lọ. Wọ́n dá wàhálà wọn lẹ̀, wọ́n fi àjà wọn tí wọ́n fi yà jẹ, wọ́n já wọn tí wọ́n jí gbé, wọ́n pa wọn tí wọ́n pa, wọ́n sì lọ bẹ́ẹ̀. Yọ́ wa di sẹ́ẹ̀bẹ̀, àwa lọ́wọ́ àkùtà máa bẹ̀ wọ́n. Mo wá lọ́jọ́ wo láṣẹ lè dà. Dọjọ́ wo dìgbà wo? Àkàndá mo ní dọjọ́ wo ni dìgbà wo ni? Dọjọ́ wo dìgbà wo? Àkàndá mo ní dọjọ́ wo dìgbà wo ni? Ọjọ́ wo ni wọ́n ó jínigbé dà? Ọjọ́ wo lápariwo ajínigbé dà? Gómìnà ìpínlẹ̀ Kwara, bàbá kan pariwo rẹ̀ bí ìgbà téèyàn ń waste time ni. Ọlọ́run. Gọ́fìnà ìpínlẹ̀ Kwara, bàbá ń pariwo gómìnà ẹ gbà wá o, gómìnà ẹ ṣe báyìí o, Emir ẹ gbà wá o, bí ìgbà tá a kan ń dára wa láàmú ni. Many people will be talking. Wọ́n láwọn ọba aládé wa gan, wọ́n gbàbọ̀dé, wọ́n ṣe gbá kan, ọba kọ́ ló ní kán wá jiyàn gbé sáà. Ọba kọ́ ló ní kán wá jiyàn gbé mọ̀. Ọba ò kó mọ́ sáàfin, ọba ò láwọn jagunjagun láàfin. Ọba gan mọ̀ bẹ̀rù pé kán mọ̀ jí òun gan gbé ni. So ẹ má jẹ́ ká politicize ẹ̀. Ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ àwàdà ṣe. Ẹ má jẹ́ ká mú àtàmọ́. Ẹ jẹ́ á sọ̀rọ̀ bọ́rọ̀ ṣe rí gangan. Ètò ààbò ilẹ̀ yìí mẹ́hẹ̀ gbogbo alájọgbà. There is no other solution sir, no other solution ma ju fúnra lára wa lọ. Àwa fúnra lára wa ni. Tá a bá tàtàn pẹ̀lú àwọn èèyàn yìí, wọ́n ní nǹkan ìjà lọ́wọ́ lóòótọ́, ṣùgbọ́n ẹ má gbàgbé ọgbọ́n tó jágbára lọ. Ńbo lẹ ronú ẹ̀gùn gígẹ̀dẹ̀. Àwọn bàbá wa láyé àtijọ́, wọ́n máa ń gẹ̀gùn lẹ̀, wọ́n yìí sún àsùnmọ́ra. Kí ọdí ó tó rẹran pa wálé ń gbà míì. Bóyá ó ti ríbi tẹ́ranko kan ti ń jẹ, yóò ti lọ dó sórí igi ń bẹ̀ kò ní mẹ́ra. Yọ́ gẹ̀gùn bẹ̀. Àìmọye ọjọ́ wọn máa ń gẹ̀gùn tí wọ́n yìí rẹran yẹn pa. Ńjọ́ tí ó sì wá sí wọn lọ́wọ́, tí ó bọ̀ sí wọn lọ́wọ́ náà jọ́ jẹ̀tẹ́ ni. Òun ọ̀wà tiẹ̀ kò ní mọ̀ pé wọ́n ń gẹ̀gùn dé o. Gẹ́gì ó lé ọgbọ́n tá a lè lò nìyẹn. Wọ́n nira láti fèsì because àwọn tí wọ́n ń sọ̀kò wọ́n mọ̀ pa bínú, wọ́n wá múra wálẹ̀. Ẹ mọ̀ bọ́rọ̀ wọn ṣe rí ni ewúrẹ́ tó wọlé alágídí àbí ewúrẹ́ tó wọlé aláwo. Ẹgbà àwọn bàbá wa ni wọ́n ní béwúrẹ́ yín bá wọlé alágídí ẹnu ọ̀nà ní kẹ́ ẹ ti padà lẹ́yìn rẹ̀ o. Kí yàtọ̀ yóò jẹ ewúrẹ́ kọ́ mọ́ bá padà sọlẹ̀ sọ́rùn ẹni. Ẹ gbádùn mi, ìyàtọ̀ yẹ kó jẹ ewúrẹ́. Ńgbà tẹ́ léwúrẹ́ dé ẹnu ọ̀nà lé alágídí, ẹ padà tí ẹ jẹ́ kí ewúrẹ́ wọ bẹ̀ kó jẹ ìyà kó jáde. Bẹ̀yìn náà wá lé nǹkan yín wọlé, ẹ jẹ̀yà ewúrẹ́ yín ó jẹ̀yà. Ìmúra táwọn ajínigbé yìí tí wọ́n mú nìyẹn. Wọ́n múra wọn retí kẹ́ ẹ wá kẹ́ ẹ tọpa àwọn èèyàn yín wá. So àwọn tí wọ́n jí gbé ní Èṣẹ́lẹ̀, wọ́n wọnú igbó, wọ́n ní káwọn àwọn security personnel wọ́n ní káwọn wọnú igbó tí wọ́n àdó olóró tí wọ́n ti rì mọ́lẹ̀ ó dún ó ṣe wọ́n léṣe, kódà wọ́n lójú ẹnìkan bàjẹ́ ńbẹ̀ kò lè fi ríran mọ́ láéláé. Ọgbọ́n la fi pẹ́ mọ́.
now tó bá jẹ́ àwọn bàbá wa láyé àtijọ́ wọn ò ní kí gìrì bẹ́ẹ̀, wọn ò lo ọgbọ́n àgbà. ẹ gbọ́ báwọn èèyàn ṣe jagun láyé àtijọ́ ni, ẹ gbọ́ oríṣiríṣi ọgbọ́n ni Yorùbá lò, oríṣiríṣi ọgbọ́n ni Fúlàní lò láti jagun. Gbogbo ogun tán jà náà bá ti wà successful, ọgbọ́n ni. tí bí mo sọ nípa ìtàn ọ̀rọ̀ pọ̀tọ̀, aṣokóṣòbò obìnrin, aláàfin obìnrin kan ṣoṣo tó jẹ lọ́yọ̀ọ́, jagunjagun bí ọ̀rọ̀ pọ̀tọ̀ níyùn kò pọ̀. ọ̀rọ̀ pọ̀tọ̀ yóò mú ìmọ̀ wá, orí ìmọ̀ ògórí ìmọ̀ yẹn yóò dì pọ̀ rẹpẹtẹ, tàbí àwọn koríko tí wọ́n sù dáadáa yóò so mọ́ ìrù ẹṣin. so gbogbo ibi tó bá ti kọjá tí ó tó jẹ́ pé ti lè dá ojú ẹsẹ̀ ẹṣin mọ̀, àwọn koríko yẹn ni ó máa parẹ́ bí ṣe ń lọ, náà máa parẹ́ sí lẹ́yìn ẹ̀, náà máa parẹ́ lẹ́yìn ẹ̀. àwọn ọ̀tá ò ní mọ ibi tó gbà lọ. ẹ wo ọgbọ́n tán lò láyé ìgbà yẹn. ẹ mọ̀nà táwọn Yorùbá fi ṣẹ́gun àwọn Fúlàní kan ni. majority Yorùbá ò rẹ́sìn gùn láti jagun, wọ́n wá lọ dèkùrọ́ lẹ̀ fún wọn. ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ẹ fẹ́ sinmi àbí wọ́n á dèkùrọ́ lẹ̀ fún wọn. ẹsẹ̀ ò lè dúró lórí èkùrọ́, wọ́n ń yọ̀ ṣubú ni gbà. wọ́n tún gbẹ́ kòtò fáwọn ẹṣin, wọ́n ń gbòmí, wọ́n tẹ ewé lé lórí, ẹṣin ọ̀jánú kòtò àtolówó ẹ̀, ibẹ̀ náà wọ́n ṣẹ́gun wọn mọ́ ń bẹ̀. ọgbọ́n jagbára lọ. mo kó pẹ̀ kí mo yá bàrà ń tọ̀ rí bi yá sí ni. sọ ẹ jẹ́ ká lu ọgbọ́n wa dáadáa. olóyè Sunday Adéyẹmọ Ìgbòho, ìró ẹkùn security network àtàwọn tó kù ní ìsìn, ọ̀pọ̀lọpọ̀ àwọn security network, ọ̀pọ̀lọpọ̀ àwọn jagun, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n lágbára, wọ́n mọ̀ sí tánàdí Ìgbòho báwọn, wọn ò ní dé darapọ̀ mọ́. wọn láwọn ò lè gbà kọ́sọ̀gá láwọn lórí jàre. ọ̀rọ̀ tó dẹ̀ délẹ̀ kì í sọ̀rọ̀ oríyìn, kì í ṣe pé nìkan fẹ́ gba glory, kò sí ní tá a fẹ́ fi glory ṣe. kájà collectively, kọ́mọ̀ sí winner, kọ́mọ̀ sí loser, ká gbalẹ̀ káàrọ̀ òjìrè lọ́wọ́ àwọn agbésùmọ̀mí, ntọ́kàn wá nìyẹn. Bàrùtín ní ìsìn tí n bá wo dáadáa, tápà Ìbàrìbá ni wọ́n fọ́ọ̀lù sí. mo ti gbọ́ ń pa Bàrùtín ní ìsìn láti tó 2011. okay. During the attack, part of the palace was set ablaze, while 10 people abducted and taken to an unknown destination. Bó lè yẹn ṣe mọ destination tán kó yẹn lọ. However, the attack on the police station was successfully repelled by police operatives on duty. Ọlọ́pàá mélòó ni ó wà on duty? Well, òrèjò ń sá ejò ń sá làwọn ajínigbé yìí náà. Ọlọ́run ọba ń gbọ́ wọn lójoojú pátán mọ́ lọ. Wọ́n bẹ̀rù o. Àwọn ajínigbé yẹn bẹ̀rù o, wọ́n lẹ o. Tẹ́ ẹ bá mú wọn ní ìsìn, wọ́n mọ kàbòròbòrò ní òbí àjẹ́. wọ́n lẹ o tí wọ́n gbé dání nìkan lágbára wọn o, ẹgbàá kò lọ́wọ́ wọn, wọ́n lẹ ju sóòdì lọ. ẹ mọ̀ tí wàá máa ń bà mí lọ́kàn jẹ́ ń bẹ̀. tẹ́ ẹ bá wá mú wọn lẹ́wàá rí pọ́ ọmọ 21 years 22 years 23 years 24 years ńlọ́wà nù wọn. ọmọ 21 years 22 years 23 years ọ̀pọ̀ tán 25 26 ọmọ kéékèèké ni tí wọn ò tí gbélé ayé ṣe nǹkan kan, ṣùgbọ́n táyé wọn ò nítumọ̀ torí pé wọn ò fi túmọ̀ ilé ayé kọ́ wọn láti bẹ̀rẹ̀. ìṣòro tá a nínú àwa ń ti wa mọ́ léèwé, àwọn ò tọ́jú tọ̀dọ̀ wọn. tó bá gbọ́ bọ̀rọ̀ sùmọ̀mí ìṣerí, ọ̀pọ̀lọpọ̀ àṣírí ti dé tá a máa tú. èèlò lọmọ tán san fún wọn, sójúmọ́ náà san 50,000 fún àní àbóṣù. fídíò ẹ̀mẹ́ lọ́wọ́ mi, ẹ jẹ́ sáré ka ilé. Okay, the command said Ojo Adekimi, Commissioner of Police, has ordered a full-scale, intelligence-driven tactical operation involving the police, military forest guard,
vigilantes, and other security stakeholders to comb surroundings forest and suspected criminal hideout with the aim of rescuing the victims unhurt. Àwọn akẹ́kọ̀ọ́ tán jí gbé lọ. N tá a sọ náà lélẹ́yìí pa a fẹ́ rescue wọn kí wọ́n má farapa àti rí wọn rescue. Àwọn mẹ́wàá mọ́ tó kó lọ inú ìsìn tá a tún sọ náà ni pé a rescue wọn láì farapa lọ́jọ́ wo. Àwọn mélòó wọn tọpa àwọn takẹ́kọ̀ọ́, àwọn mélòó ni ó tọpa àwọn eléyìí. Àwọn tí wọ́n jí gbé tẹ́lẹ̀ tí wọn ò tí ì fi ilẹ̀, ǹjẹ́ nìkan kan sọ̀rọ̀ ń pa wọn mọ́, ǹjẹ́ nìkan kan gbégbèsè ń pa wọn mọ́, èèyàn mélòó la yàn tí wọ́n, ọlọ́pàá mélòó la yàn tí wọ́n, security agent mélòó ńlá dà sínú gbówó tọ̀dọ̀ tí wọ́n sáàmọ́ ibi tí wọ́n gbà wọ́n lọ. Èmi kàn ní kémi ó béèrè ni o. Àwọn ọlọ́pàá mọ bí wọ́n ṣe é fìyàn lọ́kàn balẹ̀. Wọ́n á ní kò lè irú ti èsì ẹ̀lẹ̀ yẹn nísìnyí. Inspector General Police lọ́bẹ̀ Káyọ̀dé àbí kí lorúkọ ẹ̀ Túnjí Dìísù ọlọ́bẹ̀ wọ́n bá wọn sọ̀rọ̀ mú ní fídíò ẹ̀ lọ́wọ́. Òun náà kàn ní kó wọ́n yọjú sí ni òun fẹ́ ràn yàn wá. Mò ń wò pé kí wàá là lórí pẹ́ wá, ẹ fẹ́ ràn yàn wá, ok fídíò ti gbé yín, newspaper ti gbé yín báyìí nísìn pẹ́ wá, kí n là lórí pẹ́ wá gangan. What is the laluri that you come? So àwọn ọlọ́pàá mọ̀ bọ́n ṣe é fìyàn lọ́kàn balẹ̀. Ẹ má wọ́rí, Ọlọ́run á ṣe wọ́n ní rírí. Ọ̀gbẹ́ni tó jí àbí tó jí Dìísù wọ́n sọ fáwọn aráàlú yẹn pé àdúà ní kẹ́ ẹ máa gbà fún, tó tẹnumọ́ nìyẹn, àdúà ní kẹ́ ẹ máa gbà fún wa k'Ọlọ́run ó fún wa ṣe. Ọlọ́pàá ń sọ pé ká máa gbàdúà fáwọn. Àdúà ní ká gbà fún yín, àbí iṣẹ́ tẹ́ yàn láàyò, àbí iṣẹ́ tẹ́ lẹ́ṣẹ̀, àbí torí ń tán rò pé kúnjú òṣùwọ̀n tán fi gbà yín. Èwo wá tèmi láti máa pray fún yín. N tí gbàdúrà fúnra mi gan kọ́sẹ́, n ṣẹ̀ṣẹ̀ máa gbàdúrà fẹ́ yín k'Ọlọ́run ó fún yín ṣe, ń pẹ́ kó tó mọ̀ fún yín ṣe. Ń bí iṣẹ́ tẹ́ yín yàn láàyò, ń ṣẹ́ tẹ́ ń gbowó oṣù lé lórí nu. Ṣèmi ní máa ń bá yín dọ́lọ́run láàmú, ẹ̀yin tẹ́ gba ṣẹ́gun ò lè dọ́lọ́run láàmú fúnra yín. Bí k'Ọlọ́run fún yín ṣe o. Sàwọn yóò yà sọ pé àwọn ń wá àwọn èèyàn wọn, wọ́n ń sunkún, wọ́n ń dami lójú bíi tótó. Àdúrà ní kẹsà máa fi ràn wá lọ́wọ́. À ń gbà, Ọlọ́run ó fún yín ṣe, Ọlọ́run ó fún yín ṣe. Rádàdà lẹ́nu